ti ẹ̀yin ìjọba Nàìjíríà ojú ọ̀tí yín ẹ bẹ̀rù ọjọ́ tẹ́ pàṣẹ tí wọ́n lọ ká àwọn olómi àbí kí ni ń pè wọ́n àwọn ọlọ́sùn tí wọ́n lọ sí di Ọ̀ṣun kí ni ìjọba ṣe lórí ẹ̀ àwọn tí wọ́n ń yẹ̀yẹ́ Islam kí ni ìjọba ṣe lórí ẹ̀ àwọn tí wọ́n ń yẹ̀yẹ́ ẹ̀sẹ̀ṣe kí ni ìjọba ṣe lórí ẹ̀ àwọn tí wọ́n fi Christianity ṣẹ̀sìn kí ni ìjọba ṣe lórí ẹ̀ ó wá dàbí ẹni pé kò sófin mọ́ nílùú ó ti jọ́ tí ìjọba bá tó fight the spirit of radical ideology nílùú ká tó ṣe gbogbo wọn ń pòwe kan nílẹ̀ Yorùbá wọn ni ẹ má torí ipá ìlú ẹ̀dẹ̀ kábà ẹ̀dẹ̀ jẹ́ olóyè Sunday Igboho má gbàgbé bí o ti ń bọ̀ má gbàgbé bí o ti ń bọ̀ kí ni Yorùbá lè sẹ́ mọ́sàn-án o kì í bá kò ní fi pamọ́. wájúbò yìí ẹ ò bẹ̀rù Ọlọ́run ó ṣe lù ẹ ò bẹ̀rù Ọlọ́run látàyé lẹ ó rojọ́ o láti ó fi dọ̀rùn jàmá ó ṣe lù ẹ ò bẹ̀rù Ọlọ́run. ṣé bá òṣèlú àdúgbò yìí ẹ ò bẹ̀rù Ọlọ́run òṣèlú àdúgbò ẹ ò bẹ̀rù Ọlọ́run látàyé lẹ ó rojọ́ o dọ̀rùn jàmá òṣèlú àdúgbò yìí ẹ ò bẹ̀rù Ọlọ́run. mo wo iye ayé lọ kẹrin kéṣe ọba tó dá yàtọ̀ run gbogbo sele ayé lọ́dọ̀ fi wọn bá ẹ̀dá sọ̀rọ̀ abẹ́rí nǹkan ni Amẹ́ríkà ló wọ́n gbàjọba Ìránù láàrin ọjọ́ mẹ́ta péré ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan dóṣù oṣù kejì tó ń pé lọ lórí ẹni tí wọ́n fojú ti pé ìṣẹ́jú mélòó làwọn fún un kúrò mẹ́ ọlọ́nìkan lọ́ba lágbára láyé Al-Qur'ani ni wa tilkal ayyamu nudawiluha bayna an-nas ẹnìkan ò ní láyé lọ gbére. وتلك الأيام نداولها بين الناس. Al-Qur'ani ni àgbé ọlá ayé fẹ́nìkan pọ̀ nìkan ní ọmọ control lọ títí gbogbo alágbára ayé ẹlẹ́kẹ́kọ̀ọ́ lára Amẹ́ríkà látàkìrà náà sọ̀gìrà fíìmù ká sọ́mọ́. ìnẹ̀lìbá rọ́dà tún ní mí gbogbo yàgàlẹ̀ àṣàyè. ìnẹ̀lìbá rọ́dà tún ní mí. Gbogbo alágbára ayé tí jayé bàṣubàṣu. lẹ́dà kiri ń dẹ̀ sọ̀gìrà ìmọ̀ àṣọmọ̀tì. Bóyá Amẹ́ríkà bá padà wá ṣẹ́gun lógun tí ń bẹ́lẹ̀ yìí ti yíwọ́ ó tún yí sẹ̀ pátápátá. ìnẹ̀lìbá rọ́dà tún ní mí gòkè làkàlẹ̀ àṣàlẹ̀. ìnẹ̀lìbá rọ́dà tún ní mí gòkè làkàlẹ̀ àṣàlẹ̀. Ó ti lè mọ ẹrẹ́ ẹgbẹ̀rún èèyàn jẹ kó o máa gbomijé lójú àwọn èèyàn. Ọ̀rẹ́ òmìrán jẹ giant ọ̀ṣẹ́gun ọ̀rẹ́ akúrú yẹjọ́ jẹ ọ̀ṣẹ́gun ó lè jẹ́ pé ẹ̀dá tí ò tó ẹ̀fọn ni wàá rẹ jẹ kádà wò fìdí. látàkìrá náà sọ̀gìrà nínú ká sọ́mọ̀tì. má máa fojú di àràrá tọ́rọ̀ bá dọ̀rọ̀ ọjà má máa fojú di ẹni tó kéré sí ẹ. látàkìrá náà sọ̀gìrà fi wà sọ́mọ̀tì. ẹni tó kéré sí ní olùbájà ọlọ́wọ́ wa yẹ ìyá àtàrà ẹ̀ mọ́ lọ́wọ́. ìnàlìbá rọ́dà tún ní mí gòkè làkàlẹ̀ àṣàlẹ̀. ìnàlìbá rọ́dà tún ní mí gòkè làkàlẹ̀ àṣàlẹ̀. ènìyàn tó bá súnmọ́ kìnìún afẹ́jẹ̀wẹ̀ àmọ́ ẹ̀fọn lásán ẹ̀fọn bó ṣe kéré mọ́ yẹn òun á súnmọ́ kìnìún á tọwọ́ bọ kìnìún lójú agbomijé lójú ẹ̀ èsìsì agbomijé lójú kìnìún gbogbo alágbára ayé ẹsẹ̀ pẹ̀lẹ́ ẹ̀kọ́ pọ̀ nínú ogun Iran fúnjọba Nàìjíríà tí a bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀mọ kìíní kan dájú ayé tá ń bẹ́ẹ̀ yìí torí Ọlọ́run tí ń tán lọ́wọ́ ayé o kó kánú kó jira ní o lọ pìrìpì ara rẹ fógun lọ́wọ́ àjà láyé bọ́ọ̀ bá lò ní jagun àwọn tí ó gbógun wa ká ọmọ níbẹ̀ àfi tó o bá fẹ́ jẹ́ nǹkan lóko tó o bá ti mọ̀ pé o fẹ́ jẹ́ nǹkan láyé lọ pìrìpì àfọ̀gùn ayé pìrìpì àfún tí ó ṣẹlẹ̀ nígbà tó plan ẹ̀ ọ̀rẹ́ lè dọ̀tá ọ̀tá lè dọ̀rẹ́ méjì lọ̀tá méjì lọ̀rẹ́ ọ̀rẹ́ òdodo ń bẹ ọ̀rẹ́ tó dàbí ọ̀tá ń bẹ o ọ̀tá òrìjínà ń bẹ ọ̀tá tí ó mọ̀ sí bí ọ̀rẹ́ ń bẹ o tó o bá ti dá mẹ́rẹ̀ẹ̀rin mọ̀ o ti ṣetán tó fẹ́ jẹ́ nǹkan láyé wo bọ́lọ́wọ́ bá mi ti sọ̀rọ̀ nínú Al-Qur'an ni waja'alna ba'dakum ba'dan fitnatan
èmi Ọlọ́run ṣe yín lókun ìyọnu fúnra yín ni eniyan náà ni ó máa jẹ́ problem fúnra wọn màláíkà ò ní jẹ́ problem fún wa o ìwọ̀nba làlìjẹun ló jẹ́ problem fún ènìyàn mọ́ ìwọ̀nba lẹ́ranko ó jẹ́ problem fún ènìyàn mọ́ ènìyàn ẹ̀dá ẹgbẹ́ náà ni ó máa jẹ́ problem ejò wa lè san ẹni tó bá súnmọ́ ejò kì í bite ẹni tó bá jìnnà sí kéjò tó lè bite ẹ̀dá ó súnmọ́ ni o ẹni ejò bá súnmọ́ lẹ́gbẹ̀ẹ́ ní rí bite Yorùbá ní ẹ̀bi tí ó pa èèrà ara alẹ́ ẹni ní ṣe ni ọ̀tá tí ń bẹ níta ó kéré ọ̀tá tí inú ilé ló burú jù méjèèjì ló ṣe Ọlọ́run Ànábì dá wọn. Sallallahu alaihi wasallam. Ànábì dá ọ̀tá original mọ̀ ó dá ọ̀tá fake mọ̀ ọ̀rọ̀ tiẹ̀ náà bá ti yanjú ti bẹ́ẹ̀ ọ̀dá ọ̀tá fake mọ̀ yàtọ̀ sọ́tá original. Ọlọ́run sọ fún Ànábì nínú Al-Qur'an Ọlọ́run ní wa'iddu lahum mastata'tum min quwwa. Wa'iddu lahum mastata'tum min quwwatin. Ànábì ogun láyé go and prepare lọ prepare tó fi jagun ayé. Wa min ribatil wà mí rìn bá tẹ̀lé fáyì ètò bá gba àtànẹ́bì mú ẹ̀sìn ni wọ́n fi jagun. Ọlọ́run ànábì lọ prepare ẹ̀sìn tó pọ̀ káwọn èèyàn wà lórí ẹ̀kẹ́ máa fi dà báyìí torí ìbú nàbí kẹfì dẹ́rù bá ọ̀tá Ọlọ́run láì tí ìbámu jà kẹ́rù ọmọ bá wọn ọ̀tá Ọlọ́run àtọ̀tá tìyín náà kẹfì dẹ́rù bá wọn láyé ìjọhún láyé òde òní ogun kan ni wọ́n fi da ogun tó bá mọ̀ pé kọ́ńtì tó bá mọ̀ pé wọ́n jagun ayé yóò lọ pèpè ara ẹ̀ bóun fẹ́ gbára òun sílẹ̀. Defense attacking is the best form of defense tọ́rọ̀ bá dọ̀rọ̀ bọ́ọ̀lù bọ́ọ̀ bá máa attack àwọn opponent wọn ní pẹ́ gò lọ́dọ̀ rẹ̀ bọ́ọ̀lù ogun ayé sì jẹ́ lọ prepare missile ni wọ́n fi jagun ayé nísìn bomb ni wọ́n fi jagun ayé nísìn Amẹ́ríkà arúgbó nìkan lòun lágbára ẹ wo bí ọ̀rọ̀ lọ sálágbára ò ti dọ̀lẹ́ báyìí ìlérí ọjọ́ mẹ́ta ó ti lé lóṣù kan báyìí wọ́n láwọn yọ olórí wọn àrùn lórí yọ báwọn ṣe ń gbé tí wọ́n wá làwọn náà ń create problem fún wọn ẹni tó lùsì jù nínú ogun tí ń jà lọ yìí ìlú ọ̀gá trumpet ni òun ló lùsì jù nínú ogun tí ń jà lọ ẹ wá dúró aeroplane wọn tí wọ́n ti jábọ̀ tẹ́nìkan jálù ẹ̀bọ ní láyé ẹ wá dúró àwọn iléeṣẹ́ wọn tí wọ́n ti sún ná tẹ́nìkan ò ṣerú ẹ̀ ní láyé ẹ wá dúró àwọn tí wọ́n ń protest lọ́wọ́lọ́wọ́ l'Amẹ́ríkà mo tún gbọ́ pàkà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ China sí tí wọ́n protest gbogbo ẹ̀ lórí àdánwò ẹ̀yọ̀ kan ní tó burú fún èèyàn nínú ayé ni kó o máa gbé ọ̀tá tí kì í sọ̀tá àti ẹrù mo wo kinní kan lórí kọ́mẹ́ǹtì lórí íńtánẹ́ẹ̀tì ó kọ́ mi ní ẹ̀kọ́ gan èmi gan rẹ̀ kọ̀ọ̀kan níbẹ̀ arákùnrin kan ní ń gbọ́ ẹrù táwọn yìí tóbi wọ́n wá kọ síbi ẹrù yẹn wípé ẹrù gbogbo ayé ẹrù ẹlẹ́rù ló sí mẹ́rí ó wá fa kékeré kan lọ́wọ́ arákùnrin kan wá pàdé ẹ̀ lọ́nà wá ní ọrùn ń wọ̀ báyìí ní ọrùn ń wọ̀ mi bá mi gbé ó lé ní ebá yẹn gbẹ́rù ẹlẹ́rù tí ọkàn mi ètò gbé sórí ìyá ọ̀pá ọ̀ olódàjé ń bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ ló bá sọ̀kalẹ̀ ń bò sọ̀kalẹ̀ tán onísọ̀rùn rẹ̀ náà ó lọ sí àlàáfíà báyìí ètò gbé dání tó fi ká gbé ìta lóde ó lẹ́rù tó ń gangan ni ẹrù tiẹ̀ gangan ló fi fa ẹrù ẹlẹ́rù lọ afẹ́ pa ọ báyìí ó mọ̀ pẹ́rù ẹlẹ́rù yìí máa pa yẹn ọjà gbẹ́rù ẹlẹ́rù lẹ̀ wà á gbé tiẹ̀ gangan sórí ọba gbé sórí kò tiẹ̀ fọwọ́ mu níbi tó fi ẹni oníṣòwò mọ̀ kó ń gbé nǹkan ó lè wọ̀ mọ̀ kó ń gbé nǹkan kan ó wá béèrè ó lẹ́rù ẹlẹ́rù tó ń wá gbé lẹ̀ kó ní gbé ilẹ̀ ẹlẹ́rù ọ̀yẹ́dú ẹrù ẹ̀ ó kálukú ọ̀yẹ́dú ọ̀rọ̀ ayé ẹ̀ ní ti ń pa Amẹ́ríkà kú lọ ẹrù ẹlẹ́rù lọ fẹ́ pa wọn ọ̀tá ọlọ́ta ní tó burú jù nínú ọ̀tá lọ́tá tí kì í sọ̀tá ẹ̀kọ́ wà máa yà pé wọ́n ọ̀tá ó ti dọ̀tá tiẹ̀ náà ni ọ̀tá ọ̀rẹ́ rẹ bí ó bá tiẹ̀ jẹ́ ọ̀tá ẹ̀ yóò ní tọ́ba dé gbogbo ẹni tí bá wọ ẹrù ẹlẹ́rù mọ́ ọ̀run irú wọn padà yẹ̀yẹ́ kàn yìí ni ẹni bá fẹ́ jẹ́ nǹkan orí ẹ̀ ojú ẹ̀ ojú ẹ̀ àárín nǹkan àti gbòòrò ẹ̀dá láyé o. Ògo fún wàhálà ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ àárín nǹkan. Méjì lọ̀tá méjì lọ̀rẹ́ méjèèjì lọ́lọ́run fi hàn sí Ọlọ́run nínú Suratul Maida verse 82 Quran chapter 5 verse 82 Ọlọ́run ṣe àpèjúwe kan níbẹ̀
ó fi ọ̀tá hàn ó fi ọ̀rẹ́ hàn ó wá lọ fi ọ̀tá tó burú jù ọ̀tá lọ ó lọ fi hàn ànábì láàyè. sallallahu alaihi wasallam. latajidanna shadanna adawatan lilladina. ànábì tó bá dojú ogun dọ̀jà bá dé àwọn tí wọ́n mọ̀ bá ọjà jù tẹ̀síwájú. shadanna adawatan lilladina amanu. Al-Yahudu alladina àwọn Júù àtàwọn tí wọ́n jẹ́ kèfèrí wọn nígbà tí ànábì máa ìspẹ̀tì ẹ̀ Ọlọ́run sọ lọ́jọ́ tó gún dé tẹ̀síwájú. wala tajidanna aqrabahum mawaddatan. àwọn kan bẹ àwọn ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn ní mú ẹ lọ́tà bíi tàwọn méjèèjì àkọ́kọ́ yẹn o. alladina amanu. tẹ̀síwájú òtún kọjá ẹ̀. alladina qalu inna nasara. àwọn tí wọ́n bá pera wọn ní Christian tó o bá sọ̀rọ̀ ẹ̀ dọ̀tá wọn ní sọ̀rọ̀ àwọn dọ̀tá rẹ̀. dhalika bi anna minhum nítorí pé kí ni àwọn kankan bẹ nínú ẹ̀sìn tí wọ́n tó jọ tiẹ̀ díẹ̀. warubana. kí ni nǹkan tí mo fẹ́ lò àwọn kìsì ìnáwó àrùbá àwọn aráyé sábẹ́ nù wọn àwọn tí wọ́n jẹ́ díkéètì láì fún wọn fún Ọlọ́run ń bẹ nù wọn ọ̀kan nìyẹn. nígbà tó tún ti bò mí Al-Qur'an ní láyé ni akumullahu wa alladhina lam yuqatilukum fi din kèfèrí tí ọba ọjàgùn má bàjàgùn Júù tí ọba ojú ògbógun wa ká ọmọ ní mọ̀nà ògbógun wa Ọlọ́run tó kíá rẹ̀ bí ẹ bá gbé ọ̀rẹ́ wa ẹ bá wọn ṣọ̀rẹ́ ẹ má bá wọn jagun ẹ má dá wàhálà sílẹ̀ àyà Kùránì ó tó wí bẹ́ẹ̀. nígbà tó tó wá dá àyè míì Ọlọ́run wá kíá rẹ̀ fún Ànábì pé gbogbo àwọn tó ń pè lọ́tà yẹn gangan kọ́ lọ́tà o ọ̀tá tó burú jù fún Ànábì nínú Islam lọ́wọ́ mùsùlùmí lọ́tà mùsùlùmí àwọn wo ló burú jù lọ́tà àwọn mùnáfíkì àwọn náà burú jù àwọn bẹ nínú ilé ó bẹ nínú àwọn tí wọn ò ṣe Islam tí wọn ń ṣẹ̀sìn míì tó jẹ́ pé tí wọ́n wá lọ́dọ̀ rí Ànábì ni pé wá bá wa ṣẹ̀sìn wa káwa náà ṣẹ̀sìn tiẹ̀ ìyẹn ni mo ní kọ́ ọmọ ṣe ìlóbìlà kún dinukum waliyadin àbáwọn kan bẹ nínú Islam nítawọn fẹ́ bàjẹ́ Islam yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ náà fẹ́ kó bàjẹ́ àwọn ọ̀tá inú ilé burú jọ tààtà lọ ní Kùránì wí ló fi jẹ́ yí pé nígbà tí Kùránì ó juwe ẹni tí ó tẹ̀lé ẹ náà ó ní innal munafikina fi darki asfali minan nar àwọn hypocrites mùsùlùmí ni àmọ́ ìwà tí ń wù ìwà kí Islam má lè bàjẹ́ kó bàjẹ́ ìwà tó gbé dání àwọn ló burú jù. kí ni tí mo sọ lọ lórí gbogbo tí mo sọ yìí ọ̀tá tó burú jù láyé lọ́tá tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn ọ̀tá tí ń bẹ níta ọ̀tá wẹ̀rẹ̀ ni wọ́n o ọ̀tá tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gangan lọ́tá identify ọ̀tá original lọ́dà ọ̀tá fake mọ̀ ìlànà jára ẹ̀ mọ̀ ó mọ àwọn ọ̀tá original wọ́n dẹ̀ mọ̀ ọ̀tá fake ọmọ àpọ́tá original tó ní ní Israel ó mọ̀ wípé Amẹ́ríkà kì í sọ̀tá òun àmọ́ yóò gbèjà ọ̀rẹ́ ẹ̀ ni ó fi sọ́dọ̀tá òun tó bá jẹ́ pé ìránù dúró lórí innamal mu'minuna ikhwa lèmi fún máa ń pariwo pé ọ̀tìgbà tó bá tó mọ politics of religion ìgbà yẹn ni mo tó ní mú ẹ̀sìn ìgbà yẹn ni mo tó ní mú ẹ lọ́dẹ̀ ó dá politics of religion mọ̀ gbogbo ẹ̀yin tá ẹ wọlé sórí internet ẹ bá mi share lógúnlógún ẹ bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kí lecture yóò rìn fún 45 minutes tá a fi ṣe lecture ẹ wá bá mi follow page yìí ẹ bá mi follow YouTube wa ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ nǹkan àti gòkè ẹ̀dá